kìí ṣe pé àbí ìnira mi ṣàkóso but mo fẹ́ kẹ́kọ̀ọ́ mbẹ́ pé ayé lè wà báyìí àmọ́ kí ẹ má jẹ́ ọjọ́ pé òun ni èèyàn máa lé. mo ní 2012 wọ́n yàn mí ní member council CBN ó ní tán ẹnìkan ló sọ fún mi pé Jaiz Bank 2012 fún Jaiz Bank bẹ̀rẹ̀ operation pé wọ́n wá àwọn àfáà tí wọ́n yàn ní kọ̀mítì o kí n fún un ní CV mi ènìyàn náà jẹ́ senior mi mo sì fún èmi ò jẹ́ ìbímọ so ọkàndínjọ́ kan ni ẹni tó jẹ́ MD Jaiz ńgbà ń pè mí Alhaji Bentube on the first MD Jaiz Bank and he's the chairman now. It's one of the only chairman bank in this chairman Jaiz Bank. Dr. Alaro dem pé CV ni ó wà lọ́dọ̀ wọn kankan ní òkè ìyọ́ parí ẹ̀ǹkẹ́ náà mà àfi bí mo ṣe rí lẹ́tà Central Bank kí wá ṣe Jaiz Central Bank kí wọ́n ń try láti connect ẹ̀ Alhaji Bentube ìyá wa pàdé ní in 2016 yes 2016 2012 to 16 4 years interval. bẹ́ẹ̀ni a pàdé ní conference kan international conference kan èmi pẹ̀lú wọn wà ní panel kan náà so ibẹ̀ wọn lọ́gbọ́ wá sọ tó ṣẹlẹ̀ fún mi pé tí mo káwọn pè mí ńgbà kan báyìí ǹjẹ́ ìgbà wọn mọ́ mo ti mọ̀ pé bóyá ẹ ṣì ń ṣiṣẹ́ lórí àyíká kan náà ni pé ìmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé nígbà táwọn kó gbó CV ìjọ àwọn ní àjẹ àpúrúwà Governor Central Bank which was Sanusi then. It was Sanusi then. So àmọ́ ṣe rí lónìí náà ní gbogbo báǹkì tẹ́ bá rí tí wọ́n ní Sharia committee Central Bank gbọ́dọ̀ approve wọn. So nígbà táwọn bọ̀tí ń gbà yẹn kò tí ì sí irú council wa ní handle rẹ̀ nísìn Governor ní handle rẹ̀ directly ń gbà wọn fún rẹ̀ orí table rẹ̀ wọ́n kó gbogbo ìwé wá. wọ́n làwọn kan rí ní ọkàn yọ CV tèmi kó mẹ́ ọyọ sí ẹgbẹ́ kan ó sì sáyẹn sórí àwọn yòókù pé òun jẹ́ àpúrúfù àwọn yòókù fáwọn káwọn máa lọ èyí tẹ yọ sẹ́gbẹ́ yìí kọ́ ọlọ́run náà fẹ́ ní council táwọn náà so this candidate àwọn fẹ́ reserve ẹ̀ fún council wàláhì làbí ìmọ̀ nìkan and I didn't know until 2016 Alhaji Bentube publicly lọ sọ ní conference pé Prof, that's what happened. Doctor indeed the Prof by that way. Wọ́n sọ fún ọ rí but that's exactly what happened. Ni pé wàláhì Ọlọ́run lè mú ayé wá. Àmọ́ kákan má jẹ́ kóun ní a máa torí ẹ̀sìn ní tá à ń ṣe. Pẹ̀lú ògo Ọlọ́run ó sì máa mú Ọlọ́run rẹ̀ wá fún wa. Ìhun ni mọ̀ràn mi o. Mo dẹ̀ kọ́ ilé yìí náà kọ́dà kí n tó dé Saudi mo kọ́ lọ́dọ̀ àfáà mi àwọn bàbá wa níbi òròǹbó wọ́n lówe kan tá máa ń pa wọn gbà wọn lórí pé àwọn ọmọ kan wá látẹ̀kọ́ ń gbà wọn nígbà tí àmọ́ tá à ń ṣe lọ́jọ́ lójú jọ